ó wá lẹ́rú ọlọ́run kan náà láti ṣàdúrà fún Abu Sufiyan tó kú ní ìjẹta rahimahullah rahmatan wasi'a ọlọ́run mọ́sà bá sàlékún kẹrù ọlọ́run náà bá wà sàlékún kẹrù bá wà sàlékún karama kìyàmà rẹ̀ gbà mo gbọ́ fún rẹ̀ ó bà mí ní jẹ́ gbọ́ kọ́dà mo fi wíìkì tẹ́yẹ́yẹ́ débi wípé àwọn aláṣẹ asáìsì tá a máa ń ṣe láyé alálẹ́ Tuesday mo kàn wíìkì jọ òun ìdí kàkà sí ẹrú ọlọ́run tá a sì ń wí yìí nínú àwọn tí wọ́n gbé Sunnah wù dáadáa tí ò dídì ká tún máa sọ nǹkan míì nípa rẹ̀ àmọ́ tí mo fẹ́ já mú bẹ̀ ni wípé ẹrú ọlọ́run tó lọ yìí káwọn tó tún jẹ́ yòókù wọn tó wá lù Sunnah làwọn náà ẹ̀gbọ́n akàlẹ́ má rí ṣe tó tẹ̀yìn àbáwọn náà ń ṣe kí ni à ń ṣe Sunnah gbogbo tá a sì ń ṣe náà ló ní ẹ̀rí fún àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ. Abu Sufiyan tó lọ yìí ẹ̀gbọ́n lílọ tó lọ yìí àwọn adájọ́ ní Súfí tá a ṣàdúrà fún tá a bá a kẹ́dùn alẹ́ 70% tá a sì sọ aburú nípa rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba wà láàṣọ aburú nípa rẹ̀. àìmọye àwọn àfáà tó sì rí sí ọ̀dọ̀ ìbí gan mẹ́nu àwọn tó rí sí dáadáa tẹ́ẹ̀mọ̀ pé máa ń tìdí ìjòkó wo wá sí ìbí báyìí tí ó máa wá yọ kùmùkùn rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí ó máa ṣe tẹ̀sí rẹ̀ máa wò pé àtọ̀ oníkálùkù ló ní ẹni tó ọlọ́run rán wọn náà sí ọ̀dọ̀ mi nù ìyẹn wà ní ìkankan lọ́kàn sí rí kọ́dà yìí fèsì rí torí ìrẹ́ra mi pé mo máa ṣe jù a lè ṣe mistake àṣìṣọ́ lè wá táàsì túnra wá ṣe pé eléyìí wá bẹ́ẹ̀ ni o ìmí ìsìn ní ẹlòmíràn ní gbọ́yẹ̀ yé mi tó kàn wọ́n kàn tẹ́kẹ̀ ọ́pù fẹ́ wọ̀rọ̀ kúkú tí ń sọ àwọn ògbò yìí kọ́lá níbi mọ́. àdúrà táwọn wá ń ṣe wá Abu Sufiyan ẹ̀yin tẹ́ ẹjọ́ ní Sunnah tó kù náà ẹ̀yin náà lè kọ́ mẹ́kọ̀ọ́ àdìsí ẹ mú Sunnah wọn bọ́n Sufi kan bá kú àbí kí o ṣe irú tẹ́yìn ṣe irú ẹ má jẹ́ kí àìtẹ̀lé irú mọ́ráàlú yín kó sọ ọ́ dé ìwọ̀ fún yín àti ṣàdúrà fún ṣẹ́kẹ̀ ṣe mùsùlùmí ni ìsìláàmù sàlàgbà gbogbo ẹ̀ ń kírun ń bẹ̀rẹ̀ ń lọ ájì òpó márùn-ún tọ́lọ̀ ní àṣẹ ń pèsè kí lẹ́tọ̀ wà lẹ́tọ̀ sádùá ilé ìgbàgbé nígbà tí mo lánà àmírù jaysh radiyallahu ta'ala anhu rahimahullahu ta'ala tí wọ́n sọ láìsí ìbẹ́nu yóò ọ̀pọ̀lọpọ̀ yín àgbẹ́kú ọ̀rọ̀ lẹ́fẹ̀ẹ́ ẹ́sìkọ́tì bàbá láti àmà ẹ̀ sàdúrà báyìí ní ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó lè jí òkú dìde tí ó wà protest irú yìí táwa ń ṣe yìí emulate ẹ̀ ṣé o gba àwọn dáhà post ẹ̀ láàrin ṣe kìíní kìíní ó túmọ̀ pé kò ìjọ táwa náà bá lọ tẹ́wọ́ àwọn ọmọ ọjọ́ kan kọ́lọ̀ jẹ́ mi wá gún náà láàmà tọrọ líìsì náà nù àbára ló lọ́jọ́ kan kò wá sí jọ ìyẹn wá kú ò láyé kò túmọ̀ pé kò ní mistake kan tí ó fi lẹ́bi àyìn bọ̀dà nẹ́bí ti dámọ̀ pé ó skúrú mahasina mautakum dáadáa rẹ̀ ní ẹ sọ masawi wọ́n kù fún amasawi ìtọ́ bá kú díẹ̀ káàtó ẹ̀ mọ́ sọ kì í wá ṣe wòlẹ́ àwọn ìjẹ́sì nìkan gbogbo àwọn àfọ àwọn atẹ́jẹ́ àfọ àwọn tọ́lọ̀ fi sànú wa tọ́pẹ̀lẹ́ ìkìyàmà ìsọkúsọ yìí ò já gbádùn lọ́rùn ẹ fi ń dà wọ́n láàmú pọ̀ èébú burúkú tó wá já sí pé ọ̀rọ̀ kọ́rọ̀ máa ń dá òkú padà wáyé ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfọ àwọn náà ti dìde padà tẹ́ẹ̀tì ẹ̀gbàgbé pé wọ́n ní dáadáa kan tí wọ́n ṣe àwọn àdéhìsì tẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ yóò lò ibẹ̀ nínú yín tí wọ́n jẹ́ yẹn dáadáa o
gbogbo yín lè yẹ dáadáa ó sì níbi tẹ́ dá sí àmọ́ bẹ́ẹ̀nu yín tó rí kíní yẹn mánéjì nínú ẹni tí mo mọ̀ tó rí mánéjì nínú àfáà Sunnah tí wọ́n gbé ewu dáadáa yẹn ni Professor Khidiru wa Professor Khidiru wọ́n rí mánéjì gan adábọ̀lá ọ̀hayàtọ̀ wọ́n rí mánéjì gan gbogbo àwọn tó jẹ́ náà jẹ́ wọ́n mọ̀ yẹn kú mọ́ra ìpàdé wọn rí o àjọpàdé rí o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ yẹn tiwa tí wọ́n pàdé àti ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù tí wọ́n máa ń gbìyànjú àti ṣe ó sì orí nìyẹn náà o mo kàn múyùn mo yọ jáde ìwé yìí táwa ń ṣe yìí nísìnyí ẹ̀yin náà mú mọ́ àwọn ẹni ọlọ́run tó ti lọ dáadáa wọn tó fi lẹ́tọ̀ọ́ sádùá lọ́dọ̀ yìí ẹ ṣàdúrà fún wọn sẹ́kítárì yìí parí àmọ̀ ya para wa o ẹni wo ò ní kó o bí bá kó díẹ̀ báyìí yóò tún kó náà para o ká máa mánéjì ara wa ni.